ọmọ Ọ̀jàgbá ọmọ Ọ̀jàgbá aborúbọyè ẹ̀làbọ̀rú asàlámù àlékún aleluya wọ́n fẹ́wé àtẹ̀kọ́ tó tọmọ aráyé ṣe ọmọ Ọ̀jàgbá ìṣẹ̀ṣẹ̀ lágbá àgbà níṣẹ̀ṣe wọ́n fẹ́wé àtẹ̀kọ́ tó tọmọ aráyé ṣe ọmọ Ọ̀jàgbá ogun tí ó jẹ́ ewé rẹ̀ lókun kan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè aleluya o mọ́ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ Ọ̀dùàgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin Ọlọ́run ò ní jẹ́ ó fọ́ o, etí tí ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin Ọlọ́run ọba ò ní jẹ́ kó di o. A kú Sunday òní ọjọ́ ìsinmi ní àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Ọlọ́run á fi ìsinmi sí ìdààmú wa nínú ayé o. Mo kọ́ júbà kọ́dá mojúbà ṣẹ̀dá mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ Olúbíkin èyí tó kọjá ewé mojúbà lọ́wọ́ ọ̀sà ìbíkin èyí tó kọ́ wa gbòmó sì júbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Àráímì oṣù ọlálé. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àwòrò ṣàṣà tẹ́ ń wò mí ọmọ Ọ̀dùàgbà ní wákàtí ọ̀wọ̀ yìí mo kí aláwo mo kí oníṣègùn mo kí àlùfáà mo kí wòlíì. Ó kí gbogbo ẹ̀yin ọlọ́sùn adáhùn ṣe pátápátá tẹ́ ń tẹ́tí sí mi ọmọ Ọ̀dùàgbà nígbà gbogbo àti lójoojúmọ́ tí mo ń yọ̀ǹda iṣẹ́ fún yín o. Àkọ́kọ́ bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi fúngbà àkọ́kọ́ subscribe sórí YouTube channel mi ọmọ Ọ̀dùàgbà ilé ó lè mọ fún ọ láǹfààní láti lè mọ jàǹfààní àwọn ewé àtegbò tèmi ọmọ Ọ̀dùàgbà mọ fi kalẹ̀ lórí ayélujára o. Bẹ́ẹ̀ sì ni èyí tá ò tí fi kalẹ̀ ó pọ̀ ju èyí tá ti fi sílẹ̀ tẹ́lẹ̀ lọ. Lónìí mo fẹ́ jẹ́ ká jàǹfààní oògùn àkójọ owó kan lénìí. Kí ló ń pè ní àkójọ? Gbogbo wa la ń bẹ nínú ayé yìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tó jẹ́ wípé kò ní àkójọ owó rárá. Bẹ́lòmíràn bá ṣòwò tó jèrè, èrè tó jẹ yìí kò ní rí nǹkan rere kan fi gbé ṣe. Eléyìí sì jẹ́ nǹkan tó burú jáì tí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ sẹ́dá ènìyàn tó bá fẹ́ rí bá ti ṣe tó fẹ́ rọ́nà gbígbà nínú ayé. Lótìtọ́ ẹlòmíràn wà tó jẹ́ wípé ó ṣiṣẹ́ gidi gan, èrè tí ń rí gan kò kéré ṣùgbọ́n kò rówó kó jọ. Bí yìí bá ṣe ń rí nínú owó kò rí owó kò lákòjọ rárá. Lára ogun tí èé jẹ́ kéèyàn rọ́nà lọ àti tí èé jẹ́ kí èèyàn nípa rere nínú ayé ni kéèyàn má lákòjọ. Ẹlòmíràn wà tó jẹ́ wípé ìgbà tó ní àkójọ ordinary pure water ló ń tà lé express. Ó sì jẹ́ wípé ó rí nǹkan rere fi kówó yẹn jọ. Ẹlòmíràn wà tó jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe gan iye tí ń rí gan nǹkan kékeré báyìí ni tó jẹ́ pé lẹ́lòmíì bá rí oúnjẹ lásán ni ó fi jẹ. Ṣùgbọ́n tí àkójọ wà níbi orí owó kójọ. Àwọn nǹkan wọ̀nyí ó ti wà nínú àkọọ́lẹ̀ àwọn àkọọ́lẹ̀ ìwé àwọn bàbá wa pé bẹ́ẹ̀dá bá wà láyé tí ò bá lákòjọ rere nínú ayé tó bá lè rí gbẹ́rẹ́ yìí sín tí ọ̀gọ̀rọ̀ ohun rẹ̀ méjèèjì pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè a máa ro kójọ. Bẹ́ẹ̀ sì ni pé a máa ọwọ́ rẹ̀ ají sí rere tested and confirmed ní. Báwo la ò ṣe ṣe o. Fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹ ń kọ̀mẹ́ǹtì sórí YouTube channel mi, mo máa ráwọn ẹlòmíràn tí wọ́n mọ̀ ní ọmọ Ọ̀dùàgbà ẹ dákun ẹ bá yọ̀ǹda oògùn ìsọ̀yè. Mo ṣàkíyèsí pé ó dà pé wọ́n ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ni. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ wípé àwọn oògùn tó jẹ́ pé a ti fi sílẹ̀ tó ti pẹ́ tó jẹ́ pé kódà a fi sílẹ̀ gan kò tí ì pẹ́ púpọ̀ gan, ẹlòmíràn á máa béèrè rẹ̀ lábẹ́ comment section. Gbogbo àwọn sẹ́tẹ̀ ń béèrè wọ̀nyí gbogbo ẹ̀ ni mo ti yọ̀ǹda sórí ìkànnì yìí. Ó fẹ́ lójú iṣẹ́ tí kò sí lórí ìkànnì mi ọmọ Ọ̀dùàgbà. Ẹ farabalẹ̀ wá ẹ máa rí gbogbo sọ̀yẹ ọmọdé ògùn sọ̀yẹ àgbàlagbà ní ògùn ọmọ kò sí ògùn tẹ wá sórí ìkànnì mi ọmọ Ọ̀dùàgbà tẹ ò ní bá so ó wà níbẹ̀ bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni ò jẹ́ kẹ́ láǹfààní àti rí o Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn wa. Kí la máa lò fún ògùn àkójọ yìí? Ẹ lọ bá mi lọ ra ọ̀gà
ọ̀gá yìí ẹyọ kan ṣoṣo. Ẹ bá mi mú ọ̀gá yìí, ẹ bá mi mú olórí owó yín. Àwa Nàìjíríà 1000, àwọn tó wà Ghana olórí owó wọn, ẹ̀yin tẹ́ wà ní Benin Republic, Burkina Faso àti bẹ́ẹ̀ lọ, ẹ mú olórí owó yín, ẹ bá mi mú, ẹ bá mi kíbọ ẹnu ọ̀gá yìí pẹ̀lú odidi àtàrí kan láàyè, ẹ fọgbọgbọn ṣe. So tẹ́ bá ti ṣe báyìí tán, ẹ bá mi gbé sínú ìsasùn yín, ẹ bá mi jó. Tẹ́ bá ti bá mi jó kíní yìí tán, ẹ bá mi lọ́kúnná lúbúlúbú, ẹ bá mi fi sígbẹ́rẹ́ yípo ọgọ́rùn ọwọ́ wa méjèèjì, níbi ọrùn ọwọ́ wa yẹn fi sí yípo rẹ̀, fi sí yípo rẹ̀ ráńdì báyìí. Ẹ bù yìí tó bá ṣẹ́kù, ẹ jẹ́ ká dà sínú oyin gidi, ẹja mọ̀lá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ lọ́dàn wò, ẹ rí wípé ewé ń jẹ́ ògùn jẹ́, bẹ́ẹ̀ sì ni ewé ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kú kán o. Lágbára Ọlọ́run ọba Elédùmarè, a ó lákòjọ nínú ayé o, a ó lákòjọ. Elédùmarè ò ní ṣe ọ̀rọ̀ wa léjò tó kọjá lórí àpáta tí ò ní pa. Àwa náà ò ní àkójọ rere, nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ wípé ó ti dàgbà, ó ti tó ìrọ̀ bàbá mi gan tó jẹ́ wípé kò àìgbà tó fi dàgbà tó bá ń kò ní àkójọ kankan tọ́ka sí pé nǹkan báyìí ni mo fowó kó jọ. So eléyìí ò dá, ogun ni, ègún a máa fà ń gbà mìíràn, ṣùgbọ́n bí èèyàn bá rí kinní ṣe, ó dá mi lójú pé èèyàn ó gbé títóbi fún Elédùmarè. Èmi ọmọ yín náà ni Dr. Moduagba, wọ́n lọ láìkí o, ẹ̀mí ìmórí hàn lábẹ́ comment section, bẹ́ẹ̀ sì ni kò share rẹ̀ sáwọn ènìyàn tó bá nífẹ̀ẹ́. Èèyàn tó bá nífẹ̀ẹ́ ni kò share rẹ̀ sí, èèyàn tó bá wù ọkọ fẹ́ kó lákòjọ ni kò share rẹ̀ sí, tó bá di share rẹ̀ sí ga tó ń gaba ọgbọ́n àkójọ ní àdàpáwò ìfẹ́ kí n lákòjọ o. So jẹ́ ká máa ra wa lọ́wọ́, Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ o. Happy Sunday, ó dìgbà.